Igboho gba àwọn aṣojú ìjọba Nàìjíríà tuntun sílẹ̀ òkèèrè lámọ̀ràn. Ó ní ẹ bá Tinubu ṣiṣẹ́ pọ̀ láti yí orúkọ Nàìjíríà padà sí rere. Ajijagbara fún ìdásílẹ̀ Yoruba Nation Oloye Sunday Adeyemo, ẹni tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sunday Igboho, ti gba àwọn aṣojú ìjọba Nàìjíríà sílẹ̀ òkèèrè ní ìmọ̀ràn wípé kí wọ́n ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Aarẹ Bola Tinubu láti fún orílẹ̀-èdè Nàìjíríà ní orúkọ rere láwọn orílẹ̀-èdè tí wọ́n bá wà nílẹ̀ òkèèrè. Igboho rọ àwọn aṣojú ìjọba náà nínú àtẹ̀jáde kan tó fi síta wípé kí wọ́n lo ìrírí wọn gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ láti ṣojú Nàìjíríà ní orílẹ̀-èdè tíjọba gbé wọn lọ. Owó baba dami ó gbóríyìn fún Tinubu lórí àwọn èèyàn tó yàn sípò aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè náà. Bákan náà tún ni Igboho mà tó rọ gbogbo ọmọ Nàìjíríà láti máa sọ rere nípa orílẹ̀-èdè Nàìjíríà láì fi ti ẹ̀sìn, ẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú tí wọ́n bá wà ṣe. Ní ọjọ́ Ẹtì Friday ọ̀sẹ̀ tó kọjá, ní olùbádámọ̀ràn rẹ̀ lórí ètò ìròyìn Báyọ̀ Ọ̀nánúgà ìmọ̀ ló mà kéde àwọn orílẹ̀-èdè tí Tinubu gbé àwọn aṣojú ìjọba Nàìjíríà 75 tó ṣẹ̀ṣẹ̀ yàn sípò náà lọ. Orílẹ̀-èdè Germany oníjọba mà gbé mínísítà fún ọ̀rọ̀ ọkọ̀ òfurufú tẹ́lẹ̀ Fẹ́mi Fálànà Káyọ̀dé, ibẹ̀ ló mà gbé lọ o, nígbàtí ọ̀jọ̀gbọ́n Isaac Adéwọlé yóò máa ṣojú Nàìjíríà ní Canada. Olùbádámọ̀ràn ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ Reno Omokri yóò ṣojú Nàìjíríà ní Mexico. Orílẹ̀-èdè China ìní ajagunfẹ̀yìntì Abdulrahman Dambazao òun ló ń lọ ní tiẹ̀. Káyọ̀dé ààrẹ oníjọba àpapọ̀ ìmọ̀ ló mà gbé lọ sí orílẹ̀-èdè Amẹ́ríkà, nígbàtí ọ̀gá àgbà àjọ NIA tẹ́lẹ̀ Ayọ̀délé Ọ̀kẹ́ yóò máa ṣojú Nàìjíríà ní orílẹ̀-èdè France. Igboho ní mò ń fi àsìkò yìí mo fi ń dúpẹ́ lọ́wọ́ ààrẹ Tinubu lórí bí ó ṣe yan Fani Káyọ̀dé àtàwọn ọmọ Yorùbá mi sípò aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè. Nǹkan tó wúni lórí gidi ní ohun tí ààrẹ Tinubu mà ṣe yìí. Bákan náà ó ní mo tún dúpẹ́ lọ́wọ́ kábíyèsí Olúgbọ́n ti orílẹ̀-ègbọ́n Ọba Francis Olúṣọlá Àlàó àti agbẹjọ́rò ààrẹ Tinubu Olúwọlé Afọlábísàn lórí ìyànsípò Fani Káyọ̀dé gẹ́gẹ́ bí aṣojú Nàìjíríà sílẹ̀ òkèèrè ní Germany. Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Yorùbá World TV. Bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ máa bá wa like, ẹ máa share, ẹ máa comment. Ẹ má tún gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa wí tó wa lọ́kọ̀jọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. Ẹ ṣé pọ̀ tẹ́ ń wò wá o, àkùṣe látàárọ̀ Ọlọ́ọ̀bẹ Elédùmarè yóò dé gbìyànjú èmi àti ńlá dé o, àmín.